Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. So the thing is that a lot of people have been talking about this same picture tá à ń wò yìí. In fact, àwọn bíi Tani Olohun, MS Baba, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń sọ̀rọ̀ nípa picture tá à ń wò yìí lókè wípé àníṣe Oriyomi Hamzat had meeting with Gumi. But àwọn èèyàn ò believe. Àwọn èèyàn ní irọ́ ni iṣẹ́ kò possible ṣe kíní kan Oriyomi Hamzat ò lè ní meeting ọmọ. Of course ìgbà tèmi náà gan ṣe gbọ́ like èmi gan ṣe rẹ̀ tèmi mo wá tún wá rí fọ́tò tó ń jà rìnrìn káàkiri orí ayélujára mo wò pé irọ́ ni ó dà pé AI ni. Àfìgbà tí Alhaji Oriyomi Hamzat ti wá jáde tí wọ́n bá ní wípé àwọn lọ́rọ̀ yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní jà rìnrìn. Ẹ wo àwọn èèyàn sọ̀rọ̀ tí ẹ wo ọ̀rọ̀ kún àbí ọ̀rọ̀ pọ̀ ẹ wo gbogbo ẹ̀ lágbọ̀nù fọ́nrán yìí. Àwọn èèyàn sọ̀rọ̀ ilẹ̀kùn ẹjọ́ nítorí àwọn èèyàn ò believe pé Oriyomi Hamzat can roll with terrorist apologist àbí bandit apologist that ẹ máa ń pè. Wọn ò believe ẹ but then náà ẹ wo it is well. Mi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí but then bó bá ṣe ń wo fọ́nrán yìí ẹ jẹ́ á máa share opinion wa ká máa jẹ́ ká mọ̀ ẹ get báwọn ẹ má jẹ́ ká kàn máa wò lásán ẹ dẹ̀ máa fẹ́ràn ẹ kẹ́ ẹ fẹ́ràn fídíò kẹ́ ẹ like ẹ báyẹ̀ pé ẹ ti subscribe ẹ dákun ẹ bá wa subscribe nítorí ní jẹ́ kí tí yín di sí irú àwọn ìròyìn báyìí irú àwọn ìròyìn tó yẹ ká máa gbọ́ tó jẹ́ pé ó ṣe kókó ní jẹ́ kí tí yín di sí ẹ má gbàgbé ẹ bá wa fẹ́ràn kẹ́ ẹ pín lọ́gbọ̀n fún àwọn èèyàn tó bá yẹ kí wọ́n rí. Ó yẹ ẹjá káṣẹ ọkọ bẹ̀rẹ̀ láti ibi ìbàdàn ẹjá gbọ́rọ̀ tí màmá Boma innovation náà kọ́ sọ náà ọ̀rọ̀ sì tún pọ̀ ńlẹ̀ o nítorí Tani Olohun sì sọ̀rọ̀ àwọn míì náà sì sọ̀rọ̀ ńbẹ́ tá a máa gbọ́rọ̀ tí wọ́n sọ bójá ọkọ bẹ̀rẹ̀ ń bí ìbàdàn náà ẹjá ọkọ gbọ́ nǹkan tí woman sọ náà. Ọlọ́run máa dáríjì mí kẹ̀ àbájọ bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ di èyí tí ṣe òtítọ́ mú. Nígbà tí Gumi wá sí Ọ̀yọ́ state mo jáde ńgbà yẹn pé ẹ̀yin bàbá wa nínú ìgbàgbọ́ ẹ máa sọ̀rọ̀ àwọn tó jẹ́ muslim náà máa ń sọ̀rọ̀ kí ni wọ́n rí táwa ò rí. You know I came out that time I talked. Wọ́n kàn di àárín méjì kan làwọn kan gbé picture jáde pé Oriyomi Hamzat wà ní meeting yẹn. Sincerely mi ò comment mi kankan mi ò sọ anything but mo kàn sọ mo ní àwọn èèyàn burú mo náà lọ crop picture wọn. Àfi bí mo ṣe wá ń rí pé tí mo listen sí station wọn mi ò dẹ̀ rò pé àyè wọn náà lò. He was saying he was at the meeting but then justify meeting yẹn. Ṣé ẹ mọ̀ pé I need the questions láti bi àwọn Muslims. We have questions to ask the Muslims because àwọn Muslims ẹgbẹ́ wọn náà kígbe jáde sí meeting Ọ̀yọ́ state tó wáyé ńgbà yẹn tí Gumi wá. So adẹ̀ ti ráwọn kan tán ní meeting yẹn pé kò sí aburú kankan about that meeting. So ńgbà tí mo wá gbọ́ mo ṣe ní k'Ọlọ́run dáríjì mí torí mo sọ mo ní kí ni mo ní photoshop ni bá ti rí mo pa àwọn èèyàn lè bá yẹn lórúkọ jẹ́ ṣá. Mo ní photoshop ni until I heard from the horse's mouth that he was at the meeting and he was justifying the meeting. Ṣé kò wá yẹ ká béèrè lọ́wọ́ Alhaji Oriyomi Hamzat because an average right-thinking Nigerian ó mọ nǹkan tí Gumi stand for, a man that can boldly come out and oppose Americans' intervention, America's opposition for Sharia law, a man that can single-handedly and boldly come out to oppose America's òyìnbó a man that can single-handedly and boldly come out to oppose American stand against Sharia law. So if Alhaji Oriyomi now is saying he was at the meeting and pé ká fọkàn balẹ̀ ká má worry pé meeting yẹn it's about security and religion. That was what he said that I heard. So there was nothing to panic about. Gbogbo wa pátápátá tá bá ti rí Gumi àwa ọmọ Nàìjíríà tá bá ti rí àmọ́ nǹkan tó dúró fún. Now it's Alhaji Oriyomi saying that everything Gumi stands for or represents all goes well with him.
ẹ jẹ́ ká béèrè ìbéèrè. Ẹ jẹ́ ká béèrè ìbéèrè. We are nation builders. We all are nation builders. If we look in the Bible, gbogbo àwọn tí Ọlọ́run lò nínú Bíbélì ló build the nation in their capacity. Esther was a nation builder in her capacity as a queen. Tèmi lèmi ṣe yìí. So does that mean that propositions Gumi o, ideology Gumi o, school of thought Gumi wa o, Alhaji Oriyomi náà wà bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀. Because so that àwa kan báyìí àti only bita fi Gumi sí, or probably Alhaji Oriyomi has another narration to give us about Gumi. Probably we don't know what we are not sure of what we are saying about the man. Probably Alhaji Oriyomi has a better understanding of who Gumi is. He was at the meeting and he justified the meeting. Meanwhile, kini status the Abo Oyo State before the conference. And as we speak now, what is the status of Oyo State security? Hey. Emma Jenkins sorrow in affirmative. Let me just leave my discussion open-ended. But I think we need to ask questions. I think we need to ask questions. We need to ask questions. Just like the woman she saw, seriously, we need to ask questions. Not just that no, at least we need to ask questions. Just exactly as this woman said. Because ṣẹ́rí tí nǹkan ọ̀run nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ láwùjọ wa tí èèyàn ò bá máa béèrè wípé okay why this why that èèyàn ò ní really nǹkan ò ní yéèyàn dáadáa, you understand. àwọn èèyàn ṣe ń sọ lábala rí wípé pé Oriyomi Hamzat ní láti gbẹnu sí máìkì láti sọ̀rọ̀ and the reason tó fi rí bẹ́ẹ̀ ni wípé ìgbà tí Gumi yẹn wá gangan ni ọ̀rọ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí ní high ní banditry yẹn ló high ní ilẹ̀ Yorùbá òun ló fà á. Tó bá yẹ pé gbà tí Gumi wá òun ló settle, then we can say that okay bóyá nítorí ààbò ilẹ̀ Yorùbá ni tó iná ń try láti sọ̀rọ̀ nípa ẹ̀ àná dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò nǹkan ò ṣẹlẹ̀ báyìí, you know, gbogbo ọ̀rọ̀ yẹn kàn sáà já mọ́ra wọn báyẹn and they've been noticing that wherever Gumi enters the next thing tó máa ṣẹlẹ̀ ò ní wípé àwọn guys yìí wọ́n máa ṣiṣẹ́ ọwọ́ wọn, so àwọn èèyàn ó dẹ̀ tún wá ṣẹlẹ̀. So that's why people are now pointing fingers at pé okay o àti pé kí ni meeting tẹ́ lọ ṣe gbádùn mi. So I believe that when people are asking questions, a ṣì máa lọ wo fọ́nrán, a ṣì máa wo àwọn videos kọ̀ọ̀kan tí mo fẹ́ fi hàn wá. In fact ẹja ṣe ọkọ ká tó gbọ́rọ̀ Tani Olohun torí Tani Olohun tún sọ̀rọ̀ kan lórí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ yẹ ká gbọ́ points like few points out of it. Ẹja sáré wo fọ́nrán yìí náà mò ń bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ní apárọ́mọ Oriyomi ti jáde ó ti jẹ́wọ́ o. Ìkànnú àwọn agbẹnusọ ẹ̀ náà dẹ̀ ti jẹ́wọ́ pé lóòótọ́ ni wọ́n pe Oriyomi sí pàdé ó dẹ̀ lọ ọbẹ̀ pẹ̀lú àwọn ọmọọṣẹ́. Ẹ jẹ́ kí gbogbo àjọ wò gbogbo ẹ̀yin tẹ́ ti ń sọ pé AI ní fọ́tò Oriyomi àti Gumi, ẹ jẹ́ ká jọ fojú wa wò, ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí, ẹ wá wò àṣírí ti tú o. Ẹ bá wa sọ pé ká lọ sórí tẹ́lẹ̀ tí Gumi ńgbà tí Gumi wá wọ́n pe Alhaji fún press conference like Alhaji kan wá cover news yẹn, so àwọn ọmọ Alhaji lọ, Alhaji náà dẹ̀ tẹ̀lé wọn, wọ́n supervise àwọn ọmọ wọn lọ. Kí gangan ni ìpàdé yẹn dálé lórí? Ẹ já gbọ́ result yẹn lẹ́nu Alhaji fúnra lára wọn, ẹ farabalẹ̀ ẹ jájọ mọ́ judge case yìí, ẹ ti understand, because èmi ò expect pé bí Alhaji ṣe jẹ́ Muslim so kò ní right sí religion rẹ̀ mọ́. Tó bá ti lè wà peaceful pẹ̀lú àwọn èèyàn gbogbo, ẹ wọ ẹ má jẹ́ kí n fà kókò ṣòfò, ẹ jájọ lọ gbọ́rọ̀ lẹ́nu Alhaji. Wọ́n ní oníjàgbóró ní Ìbàdàn Gumi ò sí bí báyọ̀ àbá ẹgbẹ́ olùjáde ẹ̀sìn ní Gumi wà ń bí dáadáa ní kó dìgbò mú dẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni Ìbàdàn níbí Ìbàdàn lẹ́gbẹ́ bí ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ kọ̀ ojú aburú mọ́kù ẹ̀ sọ̀rọ̀ nípa pé jagunjagun ẹ̀jọ́ wà tó wọ́n bí ẹ̀ẹ́dẹ̀ níjàgbóró ní Ìbàdàn Gumi ò sí bí báyọ̀ àbá ẹgbẹ́ olùjáde ẹ̀sìn ní Gumi wà ń bí dáadáa ní kó dìgbò mú dẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni èmi ò rò bí Gumi wà ń bí o Gumi ò sí bí ẹ̀sìn mọ́ bí tó wà nídìí àkàrà wájú sẹ́kẹ́rì àti mọ́ bí a ti nídìí àkàtà ẹ̀dẹ̀ gan nìyẹn tí wọ́n kọ ni mo. ẹnìyẹn ó rẹ èèyàn tó jọ ni kí irú àkókò ìgàn sì léwu kẹ́yìn ọjọ́ Gumi lọ́nà bí abẹ́mọ̀ ọ̀ní sí àmúfa. wọ́n mà ti ń jọra wọn wọ́n mà ní Gumi wá Ìbàdàn lóòótọ́. Ìgbòho àbíbàdàn. wọ́n náà wọ́n rí pẹ̀lú barista wọ́n sànà wá Ìbàdàn nínú. barista Tani. barista Tani náà ni. kí ni Gumi wá Ìbàdàn tẹ wá kẹ́mi òkè tẹbi sáà tí wọ́n ní Gumi ọmọ wọ Gumi lẹ́yìn rí yẹn náà sáà tí wọ́n ní ọmọ. ta ló ṣe program lánàá. wọ́n ṣe program náà ni. no ó ní ẹni bẹ́ẹ̀ kọ́ba rẹ̀ ta ló ṣe program lánàá. ìwọ ni bẹ́ẹ̀ kọ́ba rẹ̀. ó ní bọ́n bẹ́ẹ̀ náà. So we are going to. I saw Gumi on this station yesterday. Okay. It's a religious program. Ó nìyẹn lóòótọ́. Mo kàn rò bóyá bọ́ ṣe wá síbò òun gbà yẹn religious program. Yeah, sẹ́yìn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. Religious program lélẹ̀. Mo lè analyse program yẹn. Okay. Ṣé ẹ mọ̀ gbọ́ ẹ gbọ́ mi. Program yẹn ó ní program àwọn ulama
àwọn aṣáájú ẹ̀sìn ní gbogbo Nàìjíríà láti jíròrò lórí ètò ààbò pé kí ló ń fà á, báwo ni wọ́n ṣe lọ mọ́ ẹ̀sìn, ṣé ẹ̀sìn Islam tá a mọ̀ sí religion of peace, kí ló dé tó yẹ pé tí wọ́n bá mú àwọn tí ń pààyàn, àwọn tí ń dá wàhálà lẹ̀, tí wọ́n bá porúkọ wọn, wọ́n porúkọ Islam mọ́ wọn lára, tí wọ́n tún wá dress tí wọ́n tún wá dress gẹ́gẹ́ bí mùsùlùmí, pé so wọ́n fẹ́ analyse dressings yẹn, wọ́n fẹ́ analyse who are these people killing. Ok, Gumi máa bọ̀ bọ́ọ̀lù ọmọ wọn wá sọ̀rọ̀ ntọ́fà wíwá Gumi lánàá nìyẹn, so níbi program yẹn ní University of Ibadan àwa náà wà ń bẹ̀ kódà gbogbo àwọn tí wọ́n rí Gumi orí àgídìgbò náà wọ́n ti rí yẹ ti gbọ́. mi lọ́rọ̀ sọ̀sùn kó wà sensitive ni. ẹ sọ̀rọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀. ọmọ bẹ́nu mi bí. ó wà tó pọ̀ pọ̀ tẹ́ ẹ jẹ́ ká. ẹ lọ bí ọmọ. ó bẹ́ta. ẹjọ́ ta ló ẹ̀ di ibi tí wọ́n wà lánàá. àwa mùsùlùmí. irọ́ yorùbá wa ta ló jókòó wọn àti tó jẹ́ bí. ẹ ń fi ẹnu àbùkù kun ẹ̀sìn wa. no. ẹ mọ̀ gbọ́ ẹ jẹ́ mi gúnlẹ̀ ẹ ń fi ẹnu àbùkù kun ẹ̀sìn wa. gbogbo àwọn bá sì sọ ìlànà rí ọ́n bẹ̀ sẹ́sìn wa ló ń sojú ní àbára rẹ̀. ètò ìpè wá sí nìyẹn. ṣé àwọn tó ń bá sọ̀rọ̀ bó wọ́n ṣe jẹ́ ẹ jẹ́ kálukú ọ sọ bó ló ṣe kẹsìn bó ló ṣe kan security máa bọ̀ wàá dá wa lóhùn àwọn ìbéèrè wa ní ti gbogbo wọn péjọ sínú lánàá wọ́n wá pé gbogbo àwọn tó kàn tán jẹ́ mùsùlùmí, àwọn tó ti dá sétò àbòrí, àwọn tí wọ́n ti fẹ̀sùn kàn rí pé wọ́n mọ̀ nípa àwọn Boko Haram ni, àwọn bandit ni, àwọn tí wọ́n máa ń rán sí àwọn tí wọ́n bá gbé nǹkan kan ní ẹ̀jẹ̀ àjọsọ. so tá a bá sọ báwọn kí wàá ní ọ̀nà àbáyọ tá a mọ̀ wípé Nàìjíríà á fi bọ́ lọ́wọ́ ìṣòro ètò ààbò yìí, Yorùbá ló lè láàfin nǹkan sọ. ẹ jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ Gumi níbi tàbí ìfẹ́ sí fún àwa ṣe ń tàbí fún Gumi. I trust Agídìgbò. a ṣe ń tàbí fún Agídìgbò. òbí àwọn gbogbo yín lẹ ti kọ́kọ́ gbọ́ irọ́ tó Oriyomi pa ó lóun kàánú pépà ni ó lóun ò lọ. wọ́n tún padà sọ pé kí ni Gumi wá ṣe, ó ní ṣó gbèmọ̀ dání ni, ó ní ṣèbẹ́sìn wa ni, ṣèbá kan ń sọ̀rọ̀ ni. wọ́n tún ní àwọn wo ló ṣe agbátẹrù àwọn wo ló lórí ìpàdé yìí. ó kọ́ ní barrister US mọ̀ ó kọ́ ìyàwó dà padà ó ní barrister mi mọ̀. wọ́n ní kí ní ìpàdé ìdálé lórí gangan, ó ní ẹ̀dẹ̀ ń tọ̀rọ̀ bọ̀ mí lẹ́nu ẹ má tọ̀rọ̀ bọ̀ mí lẹ́nu mi lọ nà ẹbí mo wò lórí pépà ni. ó tún padà yà ó tún ní ṣèbí orí Àgídìgbò òun náà ń wò ni, ó tún padà yà ó tún ní tí wàá ṣọ̀wọ́n Àgídìgbò tó ń lọ wọn àtọwọ́ ọmọ òun, ó ní àbá máa ń rí wò. Oriyomi wá ń lọ síwájú wá ń lọ sẹ́yìn ó wá ń bọ̀ kó wá mọ tó fẹ́ dúró sí mọ́ láti sọ fún yín pé Oriyomi bá ṣe ń fa ẹpọn ẹ̀ tó yẹ ṣe wá sọ díẹ̀ tó sọ tẹ́yìn kan dẹ̀ ti ń jà pé nǹkan ló wà nínú fọ́nrán yẹn pé AI ni ó yìí máa jẹ́wọ́ nǹkan tó ṣe gangan. so káà wá sọ fún yẹn wọ́n tó ṣèpàdé ìgangan tó ṣe agbátẹrù ìpàdé yìí látòrí barrister US mom Rashidi Olúwo ọmọ àlè ọ̀fìwò Imran Eleha Sheikh Yunus àti Professor Alaro àti kan olóhùn àfà Ajígini àti Adébáyọ̀ Shitu Abdulfatai Buhari àti Saheed Shitu Saheed Kao. ṣe wá rí kan tó jó lórí burúkú tó ní kọ́ ọmọ lékè bọ́ ṣe máa ń yìnbọn àti kan náà ọmọ akéwù tọrọ jẹ́ kékeré kan ó ní nílẹ̀ wa nílẹ̀ Yorùbá pé àfẹ́ kí Muslim jẹ gómìnà ó ní kọ́ wọn Haúsá àwọn Fúlàní kọ́ wá ràn wọ́n lọ́wọ́ ó ní kí Gumi máa bọ̀ wọ́n ṣe ṣèpàdé yìí. ṣe wá rí kan tó jó lórí burúkú jù nínú wọn tó jọ máa bí npa bẹ́yìn Sulaiman Farouk oníkíjìpá Imam Ọ̀fà Dr. Sharafadeen ẹlẹ́nu wíwọ́ àti Imran Eleha àti ọmọ lásán Dáúdà Tawan ìkejì ajá ọmọ lásán èèyàn Olúwo olórí burúkú àti ọmọ àlè yìí tó jẹ́ pé òun Yusuf rọ́pọ̀jù tó ń da everywhere rú àti pàápàá jùlọ olórí burúkú kan ló tún wà nù wọn tó lóhun Olúwo yẹn ó jẹ́ ìkan náà olórí burúkú tọ́ílẹ̀tì ọmọ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ àlè kan náà ni ó wà nù àwọn tí wọ́n ṣe ìpàdé yìí pẹ̀lú barrister US Imam àti Gumi tí wọ́n lọ́wọ́n fẹ́ ṣe ìpàdé bó ṣe máa mú ṣẹ̀ríà lọ wá sílẹ̀ Yorùbá torí Gumi ti sọ pé tí a bá gba ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá ó ní àní ojú ráyà àní nísìnyí nílẹ̀ wa la fi ń sọ fún wọn pé ìpàdé tẹ́ ṣe pẹ̀lú Gumi àbábọ̀ ẹ̀rẹ́ o ibikíbi tí Islam bá dẹ̀ ti wà àti ṣẹ̀ríà lọ wọ́n máa ń dábẹ̀rù. báwo ni ilẹ̀ Haúsá ṣe wà lénìí, ṣé ilẹ̀ Haúsá nísinmi ìjẹ́ ṣé ìrọ̀rùn wà ilẹ̀ Haúsá la fi ń sọ fún ẹ̀yìn èèyàn wọn ọ̀dẹ̀ ní wọ́n mọ́ṣáláṣí àbílẹ̀ kí ó gbéyàn wọ́n á máa gbéyàn ní ṣọ́ọ̀ṣì wọ́n á máa gbéyàn ní ilé ìwé. Islam máa ń kórí burúkú ẹni tó bá ti wọ̀ ní o ẹ̀dẹ̀ má gbàgbé ẹ̀yin kan lè máa mọ̀ tẹ́ bá ń ka Quran tí wọ́n á máa sọ pé tó bá ti gbé wọn kọ́pa wọn tí wọ́n ń ṣe Muslim wọ́n dẹ̀ lè gba owó ìtanràn lọ́wọ́ wọn pé tọ́ ní ibi ogun jihad ló ń pè lógun o jihad ti bẹ̀rẹ̀ wọ́n lọ fẹ́ lo ṣẹ̀ríà lọ ẹlẹ́ẹ̀fẹ́ ìyẹn nílẹ̀ wa láàfẹ́ ṣẹ̀ríà lọ ogun ti bẹ̀rẹ̀ nìyẹn fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀. so ẹ̀yin èèyàn nílé lóko tẹ́ bá ti rí ibi tí wọ́n pọ̀ sí mọ́ṣáláṣí àwọn Fúlàní ẹ lọ pọ̀ àwọn èèyàn ọlọ́pàá pé OPC ẹ pọ́n yàbọ̀ ẹ jẹ́ kí ìjọba máa mọ̀ gbogbo tí mọ́ṣáláṣí bá dẹ̀ pọ̀ sí tó ti ń pọ̀ ńbẹ̀ ẹ̀yin èèyàn ọba nílùú ẹ̀yin ìjòyè ẹ lọ máa wó mọ́ṣáláṣí kẹ́ máa ti náà bọ mọ́ṣáláṣí ibẹ̀ ni wọ́n sápamọ́ sí lálẹ́ tó bá dìgbà tó fẹ́ ṣiṣẹ́ wọn á ṣiṣẹ́ bí wọn. Islam ó máa ń mórí burúkú wọnú ìlú ni ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ìjòyè
ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe orò kẹgbóró àbàtẹ́bá káwọn fúlàní tí wọ́n pọ̀ sí ẹ lọ máa wó ibẹ̀ kẹ́ lé wọn kúrò. A gbọ́dọ̀ ṣe fúlàní must go ká lé fúlàní kúrò láwùjọ wa, àwọn ni wọ́n ń ba ayé jẹ́ pẹ̀lú Islam. Tàbá rí Yorùbá ara wa tó lóun ò gbà, òun náà kó bá wọn lọ kó máa lọlẹ̀ Haúsá kó lọ máa gbé bẹ̀. So ṣẹ̀ríà law kò sí nílẹ̀ wa, say no to ṣẹ̀ríà law, àfẹ́ ṣẹ̀ríà law nílẹ̀ wa. ẹ̀yin àmì ńlé ó lágbára o, àfi kọ́lọ́run kúkú ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ni. Gbogbo èmi ní ṣẹ̀ríà law it is well. Ọlọ́run ṣàánú wa ni. Ó wù mí ká gbọ́ díẹ̀ lára nǹkan tí Tani Ọlọ́run sọ, so ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́ ohun tí Tani Ọlọ́run sọ lórí kékeré náà láàrọ̀ra play lórí ọ̀rọ̀ yẹn. But mo rò pé gbogbo ọ̀rọ̀ ó ṣà ń yé wa, kọ́lọ́run kó kàn ṣàánú wa náà lórílẹ̀‐èdè ni. Nítorí bí nǹkan ṣe rí òun ló yẹ káwọn èèyàn máa jáde kán máa sọ̀rọ̀, at least tán bá ṣe sọ̀rọ̀ wípé bóyá nǹkan máa change, àwọn èèyàn máa understand. I'm not talking about the people tó yẹ pé wọ́n bá ẹlẹ́sìn kan jà o, I'm not talking about that. But then the reason why people are asking question is that okay, ẹ jẹ́ ká béèrè the real aim, because gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé bóyá wọ́n ṣe meeting yẹn ìtẹ̀síwájú wà based on the protection and all, àwọn èèyàn kúkú ní sọ̀rọ̀, but ìdí tán fi ń sọ̀rọ̀ náà ni wípé lẹ́yìn ìgbà tó wọ́n wá tí Gumi wá yẹn nǹkan tún wá rí bákan náà. Àwò káṣí ẹ̀ má sọ kejì, òun ni nǹkan tó fà táwọn èèyàn fi máa ń jáde. Ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan tí Tani Ọlọ́run sọ lórí ọ̀rọ̀ yìí. Ó dáa báwọn nígbà tí ẹ káwọn ọmọ lọ Islamic school tẹ́ lọ lù wọ́n pa, ó wàá fọ́n fákì mójú níjọ́ nígbà yẹn o, kó wá ṣe fáńdíìsì iye ọmọ tó kú, kó wá kárúkọ wọn fún gbogbo ayé, kó wá pa àwọn ìyá wọn, kó wá compensate wọn. Ṣé ẹ mọ̀ pé ìmọ̀ràn kò bóyá àwọn ọ̀rọ̀ kan àtẹ̀pẹ́ tó bá ti lọ àwọn èèyàn gbàgbé ẹ̀. Ṣé pé o ti ẹ̀ lábílítì àti ṣe findings kó lọ school kó lọ take record kó a mọ̀ pé Suliyatu Kabira ọmọ ọdún 6, Saliyu Sabitiyu ọmọ ọdún 8, Kausara Lawali ọmọ ọdún 4, Sukurutu Kirikiki yára gbàgbọ́. Wọ́n bẹ̀rẹ̀ pé ṣé òṣèlú ló fi ń ṣe ni àbí ọ̀rọ̀ ẹ̀sìn náà sì ni, torí kò yé mi. Ọ̀rọ̀ yẹn ti ń pín sọ́nà méjì tó lójú mi, ó tún ti ń pín sọ́nà méjì. Ọ̀rọ̀ ẹ̀sìn náà ni àbòṣèlú ni. Wá sìn pé àbòkẹ́dùn pẹ̀lú àwọn ọmọ. Àbòkẹ́dùn tó orí yóò ní dàrú. Àbòkẹ́dùn. Ẹbí ọmọ kó lábílítì àti lọ sí irú findings yìí o. Irú findings yẹn ló yẹ kó o ṣe nígbà tí Naomi kò díje owó fún ọ tẹ́ lọ àwọn ọmọ pa o. Irú findings yẹn ló kó o ṣe. Kó o wá ogorúkọ àwọn ọmọ tí wọ́n kú ní Islamic Grammar School. Stadium wà lẹ́wọ̀n lọ́lù. Stadium wà bìtìlẹ̀ ń jẹ́ ẹ̀ lọ́lù. Tádé ọmọ tẹ parí Islamic Grammar School. Ó ṣe findings torí àwọn òpónú kan wà tẹ́ pé Tani Oriyomi yẹ́ di gómìnà lọ fi bẹ́ẹ̀. Ìwé òsè lọ fi gómìnà kọ gómìnà ni. Yẹ́ di gómìnà aṣẹ́bẹ̀ ẹ̀kọ́ kìnìkan ṣé ọlọ́pàá àwọn ọmọ ni. Ní àsọtí ẹ̀ alókùnún àti máa kọrúkọ lọ sí findings iye ọmọ tán jí gbé, iye ọmọ tó kú, iye ẹ̀ tán pa. Ìgbà tí àwọn tí táwọn lu àwọn ọmọ pa tí wọ́n ṣèṣò tán sí ètò òfò tẹ́ ìgbẹ̀mí àwọn ọmọ. Ó mọ̀ wá mídíà kó amọ̀dá kọ́njọ́ yẹn tọmọ ike ìyàwó kó àlọ́ sí lókun àti findings àwọn ọmọ tá a pa. Ẹ̀yin báwọn ẹ wá mọ̀ wùdí ẹlẹ́ẹ̀kejì mo mọ̀ pé ọkùnrin yìí ọkọ̀ sọpọlọ mọ́. Gbogbo ó wà lọ́wọ́ sunkún ó àtì fáwọn èèyàn sínú wa ló àbá àtì fún. Àwọn dìdìrín tí ń dáwó fún ọ ló àwọn tó lè máa àtì fún nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ à ń sọ wípé Islamic agenda ó gbé dání. Ẹ wá mọ̀ tó wá mọ̀ díìsì tó fi ń dárúkọ yẹn. Ó fẹ́ káwọn èèyàn rí pé Muslim wà nú àwọn tápá, Christian náà tún wà nú àwọn tápá. Àtàwọn tó kó lọ. So ìtọ́ tí ẹ mọ̀ fi hàn wá ní pé irọ́ o. Kéré tí àwọn Mùsùlùmí bọ̀dá wa tẹ́lẹ̀ mọ́ sọ ní pé ẹ̀yọ́ o àwọn èsè Boko Haram o àwọn èsè bandit o torí pé Muslim náà wà ń bẹ̀.
kìí ṣe muslim ni kìí ṣe christian nìkan wọ́n pa muslim nìkan ni point in tó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn o point fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn of course ṣe bí wọ́n jẹ́ mùsùlùmí náà òpònú àwa yírádà èmi wà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ ṣé kírísítẹ́nì làwọn tó wá kọ́ ọmọ mùsùlùmí àti kírísítẹ́nì papọ̀ ṣé kírísítẹ́nì wọn. ẹ wo ẹ̀yin mi nílé ẹ bá mi ṣe opinion yín lórí nǹkan tẹ́ ẹ rò lórí ọ̀rọ̀ yìí ẹ má gbàgbé we are here to just show you some things defend anybody or against anybody or support anybody so ẹ bá wa ṣe opinion yín lórí nǹkan tẹ́yin rò lórí ọ̀rọ̀ yìí ẹ dẹ̀ má gbàgbé ẹ bá wa subscribe ẹ wo ìdílé àmàrí jàre àní rí ìbànújẹ́ láṣẹ Èdùmàrè.